I think we can be a question for me as a brainstormer. I can be a question. Ẹ jọ̀ọ́, ẹ bá mi send the video yìí sí former president Alhaji Najimudeen Yasin. Ẹ bá mi send the video yìí sí àwọn àgbààgbà olóṣèlú, àwọn tó wà behind lórí àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Èmi fúnra mi ni mo brainstorm, I'm just asking myself. Mo wá ń béèrè question lọ́wọ́ wọn náà because mo fẹ́ béèrè ọ̀rọ̀ mẹ́ta. Kí ló ń ṣẹlẹ̀ látijọ́ yìí gangan? Kí ló ń delay presidency? Ṣèbọn ní pé kóòtù ń delay, ọdẹ kóòtù dẹ̀ tó ti yanjú. Kí ló ń delay Olúọmọ l'Abuja? Kí ló wá tún wá ń delay Lagos State as particular? Kí ló ń delay ẹ̀ gangan? Kò sáwá rí pé ó dàbí pé ẹ̀yin tẹ́ wà níbi iṣẹ́ yìí, ẹ̀yin àgbàlagbà yìí tẹ́ wà lẹ́nu iṣẹ́ NURTW yẹn. It's like something is going on tí ò yé wa, tí ò yá wa ni o, ẹ̀mọ̀ àwa kọ́ ma tí ò yé àwa táwa dẹ̀ máa béèrè pé kí ló ń delay nǹkan yìí gan? Kí ló ń delay ẹ̀? Tẹ́ ẹ bá fẹ́ k'Abuja lọ, tó bá pé kò lẹ́fẹ́ kó dúró, yẹ kó dúró l'Ékòó. Tó bá dẹ̀ fẹ́ kó lọ sí Abuja, yẹ kó lọ sí Abuja. Ẹ̀yin wo lẹ wà ń di ẹ̀ gangan? Kí ló ń ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká mọ̀. Kò dìgbà tí ọ̀rọ̀ yìí bá fẹjú tó bá wá dá wàhálà lẹ̀ pẹ̀lú àwọn tó ń fò sókè tó ń pera wọn ní nǹkan tó ń jẹ́ nǹkan yìí. Ó ti ẹ̀yà mí lẹ́nu nígbà Ọjọ́ta yìí, gbogbo báwọn ṣe máa ń pariwo wọn tó máa ń tẹ̀lé àwọn Sego ṣe lè jà ni. Mo máa wò pé ṣe tí ẹ lè jà. Gbogbo bẹ́ẹ̀ máa sọ pé ó dùn. Mo ti rò pé bàtà Olúọmọ débẹ̀ ẹ̀gọ́ yẹ kẹ́ yá láṣọ ní yẹ kẹ́ bàjá, ó yẹ kẹ́ ṣó òpè ṣe máa ń ṣó òpè, máa ń ṣó fún gbogbo ayé nígbà tó máa mú tó bá ṣe kíní kan tó bá ṣe gbá tẹ máa ń pariwo ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ nǹkankan. Ẹ̀ jẹ́ nǹkankan mẹ́n. Bọ́ ó kọ́ jẹ́ pé àwọn àgbààgbà àtàwọn olóṣèlú àtàwọn tó bẹ ìhun tẹ́ bá fẹ́ yanjú ọ̀rọ̀ yẹn tẹ́ kó lọ. Because tí ìta bá pẹ́ lórí mi èṣìkéṣì máa ń bà níbẹ̀ ni. Àwọn ọ̀gá àwọn Alhaji Najimudeen Yasin kan tó bá fẹ́ yanjú ní ọ̀rọ̀ kan yanjú, tó bá fẹ́ yanjú Abuja yanjú Abuja, tó bá fẹ́ yanjú Èkó yanjú Èkó. Kí nǹkan tó ń rùn lẹ̀ tán. Kí nǹkan tó ń rùn lẹ̀ tán kọ́kọ́ wọn máa fi kẹ́kọ̀ọ́ wọn máa rí pé àtẹni tó tó ni, àtẹni tí ò tó ni, àtẹni tí ò tó sọ̀rọ̀, àtẹni tí ò tó wẹnu síyàn, àtẹni tí ò tó tó nǹkan kọ́ ṣáà máa ṣe wọ̀yọ̀. Because mo gbogbo àwọn tó ń fò sókè tó máa sọ pé Olúọmọ okay mo ti challenge Sego, mo ti challenge ẹ lánàá. Tó bá jẹ́ pé wọ́n ní state chairman l'Ékòó pẹ̀lú gọ̀rọ̀gọ̀rọ̀ tó máa ń ṣe lọ break ọ́fíìsì chairman Lagos State yẹn, ọ́fíìsì NURTW Lagos State, lọ break ọ́fíìsì yẹn ká tiẹ̀ rí ẹ wò kí n tiẹ̀ mọ̀ pé bóyá nǹkan kan wà tó máa ń gbénú ẹ̀. Torí one, ìgbéraga wà lára ẹ̀, o ò mọ̀rọ̀ sọ, o ò lè coordinate àwọn èèyàn, o ò ní tẹríba, o ò lè kóyàn jọ, and nínú ibi tó wà tó jẹ́ pé nínú tó jẹ́ Lagos State jẹ́ progressive ló ti rúlu Lagos State as far back as 1999. Then èèyàn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kó tẹrú tọmọ jọ, ó dẹ̀ ń kó àwọn èèyàn jọ outside that work láti tún ṣe pé láti tún jẹ́ kí láti tún build sínú ẹgbẹ́ òṣèlú yẹn. Ẹni tó bá tún máa jẹ́ state chairman Lagos State, tó bá tún jẹ́ another one tó bá tún máa wá, ó máa jẹ́ ẹni tó ní làákàyè, ó máa jẹ́ ẹni tó lè kó èèyàn mọ́ra, ó máa jẹ́ ẹni tó lè address èèyàn, ó máa jẹ́ ẹni tó yẹ pé ó máa ní tẹríba, ó máa jẹ́ ẹni tó yẹ pé àwọn èèyàn máa lè wá bá. Kò ń ṣe tí ò tí ì débẹ̀ tó ti sọ pé kò sí tó kàn ń pẹ̀lú àwọn èèyàn outside o. Ẹni tó láàrin kò sẹ́ni tí ò bá ti ṣe union, kò sẹ́ni tó kàn ń pẹ̀lú ẹni tí ò bá ṣe union, tó bá ṣe union nìkan ló kàn ń pẹ̀lú ẹ̀. Òun ò dẹ̀ lè fún ẹni tí ò bá ṣe union ní owó síta, tó bá ṣe union nìkan lòun lè fún. Ṣọ́wọ́ ilé handle Lagos State ṣá. A ní ìdẹ́n tó wà torí ẹ̀ pé tó máa lè handle Lagos State tó dẹ̀ ní tẹríba tó farabalẹ̀. Ó ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ tẹ́ ń ṣe, tó ṣe gọ̀rọ̀gọ̀rọ̀, tó ṣe bí ẹni tó bá ti máa sọ̀rọ̀ máa sọ pẹ̀lú gbéraga, ó mọ̀rọ̀ sọ, ó ní tẹríba. Ó máa sọ pẹ̀lú gọ̀rọ̀gọ̀rọ̀ ni, ó máa sọ pẹ̀lú gbéraga ni. Ṣé wọ́n tó ti ẹ̀bẹ̀rù Ọlọ́run tó bá fẹ́ mi rí bí tó ti sọ pé tọ́lọ́run bá fún mi ṣe, tọ́lọ́run bá gbé mi débẹ̀, mi gbọ́ lẹ́nu ẹ rí. Ó máa sọ pé mo wà ń bẹ̀, kò sẹ́ni tó lè yọ mí, èmi gangan ni mò ń ṣe bẹ̀. Ta ni wọ níwájú Ọlọ́run, ta ni wọ wájú èèyàn, mélòó lára ẹ, mélòó ni ẹ? Kò sí làákàyè leadership kankan lórí ẹ rárá. Ìyẹn Sego, kò sí leadership kankan lórí ẹ rárá. Tó bá tiẹ̀ máa emerge
as Lagos State chairman, ó máa wà humble yourself. Bẹ́ẹ̀ jẹ́ humble yẹn ò sí lára ẹ̀. Mama Ale, ó ṣe rò pé Olúọmọ ń tijú àwọn àgbààgbà olóṣèlú, ó ń tijú governor, ó ń tijú kò jẹ́ torí pé Olúọmọ lórúkọ around the world, both home and abroad. Àwọn ayé ń ṣọ́, àwọn ayé ń wò gan. So ó dẹ̀ ń protect orúkọ yẹn, ó dẹ̀ kò dẹ̀ fẹ́ kí ìtàjẹ̀ sílẹ̀ wà lẹ́kọ̀ọ́. But tẹ́ bá ti ń sun àwọn tó jẹ́ olólùfẹ́ ẹ̀ gan máa kí fún yín, wọn ní gbà. Wọ́n máa sọ di wèrè mọ́ yín lọ́wọ́, tó máa di ṣúátá yànyàn. Olúọmọ tó yẹ pé Olúọmọ ti ṣe ń camp wọn láti almost 6-7 months tó ti ń camp wọn pẹ̀lú gbogbo gìrìgìrì àgìrà tẹ́ ń ṣe. Tó bá yá rí pé kíní yóò máa escalate kọjá ibi tí I expect. The Commissioner of Police Lagos State àti gbogbo yín, ẹ má kọ wọ̀rọ̀ yín ràn. Tí kíní bá kọjá bó ṣe yẹ, ẹ sọ pé àwa ti ń sọ tipẹ́tipẹ́. Òun la ṣe ń béèrè lọ́wọ́ Alhaji Najimudeen Yasin pé kí ló ń ṣẹlẹ̀ gangan. Òun la tún ṣe ń béèrè lọ́wọ́ àwọn àgbààgbà òṣèlú pé kí ló ń ṣẹlẹ̀, kí lẹ fẹ́ ṣe gangan. Ṣó nígbà tó bá dá wà lálẹ́ tó máa fẹ́ ti òṣèlú àbí wọ́n máa fẹ́ ti nǹkan. Tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe. Ẹ tẹ́ bá fẹ́ fi s'Abuja ẹ fi síbẹ̀. Ẹ tẹ́ bá fẹ́ fi s'Èkó ẹ fi s'Èkó. Nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe ká ṣe rí gan. Kó yẹ kí rògbòdìyàn lè kọ́ yẹ pé mò ń bọ̀ lọ́tún lọ́sì. Èwo lẹ ń ṣe gangan, ẹ jẹ́ àmọ́ bí tẹ́ ń lọ gangan. Anyway, ó dà pé program rẹ̀ ní a máa gbójú àwọn jáde, àwọn yẹn máa mú advice wọ̀. Ẹ jẹ́ ká lọ pàdé tó bá di 9 PM lẹ́yìn, ẹ jẹ́ ká lọ pàdé lórí TikTok ká lọ sọ̀rọ̀. Ọlọ́run, ó dà pé a tún máa lọ yànnà náà ọ̀rọ̀ ń bẹ̀.